bó ṣe jẹ́ káwọn màálù náà wà lélẹ̀. This is the way tó ṣe jẹ́ ká gbé ní gbígbé àlàáfíà. But apparently we have been told lies upon lies upon lies upon lies. Ẹ̀rọ àwọn màálù yẹn bó ṣe tóbi dáadáa nígbà tó ń rìn kan jẹ tí wọ́n rìn káàkiri pé wọ́n rìn káàkiri tán máa rìn ṣe rí pé wọ́n rìn káàkiri. And this is what we are saying fáwọn èèyàn wa. But ṣé ni àwọn èèyàn wa rò pé àwa àti government à ń bínú síra wa? No, à bínú síra wa. We are just saying that we want to go. We don't want to be part of Nigeria. We don't want to be part of a country that doesn't have respect for human lives. Tí ó jẹ́ pé ṣe rí pé gbogbo àwọn màálù yẹn wọ́n ní nǹkan tó fi ṣe tí wọn, wọ́n ti nọ́mbà wọn, etí méjèèjì wọ́n wà registered, milk wà lábẹ́ wọn, tẹ́ bá wo ọ̀nkan dáadáa, gbogbo àwọn tẹ́yìn ń jẹ kò sí mílìkì inú ẹ̀. Koikimedia, bringing the world closer to your doorstep.